rí wọn ẹ bá ń yà kí wọ́n o gbogbo ọmọ Ìlaro oye Ogogo Ikulodo ará Àgbórí o bẹ́ẹ̀ bá ti rí wọn ẹ bá ń yà kí wọ́n o gbogbo ọmọ Ìlaro tí máa ń gbóhùn ẹnu mi ẹ súnmọ́ mi níyà yín ẹ jẹ́ àjọ̀délé àwọn bàbá tó bí yín lọ́mọ gọ́gọ́ ọmọ àjọ nígèrè nígèrè wọ́n lè rìn bí lónìí bú ẹ̀fọn ló lọ́dọ̀ ńlẹ̀ yín ọmọ àrùkù rẹ̀ kọ́ òkúta ẹgbẹ́dọ̀jà tí ò ta eléyìí tẹ́ ẹgbẹ́dọ̀jà tí ò bójú owó bàbá yín náà bó ń gòkò ọ̀hún wálé ilẹ̀ dasọ fún tẹ̀ǹpẹ̀ lélẹ́gùn lé Òkúlódò Ògógó ọmọ akú lómi ẹ̀yin lọ́ọ́ máa díẹ̀ sùn wọ́n ṣe bí kú ló kù kíkúlódò Ògógó tó lọ tátàn lẹ́dí ẹ̀ bá di ìdè sábò Ògógó ọmọ arìn ìgèrè ọmọ arìn ìgbà nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ọmọ adífábí ẹ̀ ní mùjẹ̀sẹ́ ẹ̀túndé o ògbẹ́ǹkùlé mọ iye odù tó hàn lójú ọpọ́n fa nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹni arákan ní jíjó pa sábò Ògógó ọmọ pọ̀ tí ń jẹ eégún nílé àwọn bàbá tó bí yín lọ́mọ ẹ̀yin lọ́mọ ògẹ́sì kàrà ògẹ́sì kòró lọ́rẹ̀ẹ́ mú mi gbà tẹ́ǹtọ́ ẹ̀gàn bọ̀ lọ́jọ́ ọjọ́ sí ilẹ̀ bá mú mi sóńbé ẹ̀gbọ́n mu àbúrò ó sì mú gbogbo ẹni mú mi sóńbé jọ̀wọ́n àná ló kú lọ́rọ̀ gbọ́ndàn náà fi fún wọn lómi kù mú lẹ́yìn lẹ́fí jẹ́ Kúlódò Ògógó ọmọ àwòsẹ́ Kúlódò Ògógó ọmọ àkú lọ́mọdé mọ́ lárúgbó ni wọ́n ń kú lé wa nílé àwọn bàbá tó bí yín lọ́mọ Kúlódò Ògógó Kúlódò Ògógó ọmọ ọ̀yọ́mọ mi lélẹ́gùn ẹ̀yin lọ́mọ pàkàlàkàlà ń jíjọ́ àwọn Oníkòyí ilé ọmọ àṣànógún bí ẹni ṣàna yàwó ni wọ́n ń kíran àwọn bàbá tó bí yín lọ́mọ kúrùn mi níyàn Àjàdí ìkó tí ń kún mọ́ lójú tí ń kún mọ́ lójú oorun ààrẹ ń pè ọ́ ń dífá fífá rẹ bá fọ́re tárí ò fọ́re ńkọ́ wọ́n ní kúrùn mi lọ́ta aládìẹ lọ́gùn tá ń gbé mi ládìẹ lọ òkò mọ̀kọ́mọ̀ Kúlódò ló gbé mi ládìẹ lọ nílé àwọn bàbá tó bí yín lọ́mọ Ikulodo Ògógó Ikulodo ẹ̀mẹ́rin ẹ̀sìn gbòhùn erin àjọ kí akéwì lèmi ń jẹ́ ọmọ alákejọ́ bí ẹgbẹ́ aláké ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tèmi báyìí sí bá wà lẹ́rìí jogún ọ̀la ọdíjọ́ mi ọjọ́ rẹ̀.